Mo ṣe jọ owó tí mo kó sínú ilé ń bolo bá ń kó sí. Owó ìwé ìgbà ó lè mi àti invest máa tọ́jú ó tẹ̀ ń gbèrè pààrọ̀ yẹn lọ. Ebi mo yìn. Bóyá òun tún lè ṣe, bóyá òun gbálẹ̀, bóyá òun ṣá palẹ̀ lé. Ọdún wo ni mo bá yín gbálẹ̀ nílé? Ọdún wo ni èmi bẹ̀rẹ̀ sí máa tún lè ṣe? Ọdún wo ni mo bẹ̀rẹ̀ sí máa gbá ẹ má yẹ kí n wojú yìí òun ní pé mi bá yín gbálẹ̀. Ẹ kúrò bẹ́ẹ̀ jàre. Ọlọ́run kí ló wà nílé báyìí? Ọlọ́run ẹ́. What are you looking for? Wàhálà ṣẹlẹ̀. Kí ló ń wá tó ń dalérú yìí? Owó ló kó pamọ́. Owó gbọ́múlé láńtà. Èló lówó tó ń wá? 50,000. Bẹ́ẹ̀ni 50,000. Lo kó síbí. Báwo lo kó síbí? Ibi tí màá ṣe wá jẹ́ báńkì tó ń kówó sí. Ibẹ̀ kọ́ mo kó sí. Ṣùgbọ́n bí tí mo kó sí gbogbo ẹ̀mẹ̀ mo ti wá. Gbogbo onílé mo ti wá o. Ìjà tó dà. Àbá tẹ̀mí létí torí owó tí mi máa ń pa ìtàn. Ẹ bá mo jáde ẹ wò tí ì bá rí owó yìí. Ogún ajá o. Kóde ajá. 1976 àbí 1966. Sísí ìtawà yìí o. Ó yà ẹ wò. Ọlọ́run jẹ́ ká rí wàhálà lé. Madam, you are disturbing me. Mo ń ka níwùsì ni mo ṣe wà. Gbogbo eléyìí tó ń ṣe, you are just disturbing me. Níwùsì. Lọ́wọ́ gbọ́múlé láńtà. Ṣèbí wọ́n lọ gba gbọ́múlé láńtà. Ṣé mi mọ̀ bóyá yẹn kan gbọ́múlé láńtà? Yé, mo kú o. Ẹ wo, ṣọ̀gbọ́n ajá. Wàhálà àṣẹlẹ̀ nulẹ̀. Jàtó dà. Ayé mi tèmi bá mi. Ọmọ rẹ̀ bí yan. Mo fẹ́ràn ẹ̀. Ní gbogbo ọmọ tẹ́ bí ládùúgbò gbogbo wa èmi nìfẹ́ yín wá kàn mo gbà. Jesus is Lord. Jọ owó tí mo kó sínú ilé ń bolo bá ń kó sí. Owó ìwé ìgbà ó lè mi àti invest máa tọ́jú ó tẹ̀ ń gbèrè pààrọ̀ yẹn lọ. Ebi mo yìn. Bóyá òun tún lè ṣe, bóyá òun gbálẹ̀, bóyá òun ṣá palẹ̀ lé. Ọdún wo ni mo bá yín gbálẹ̀ nílé? Ọdún wo ni èmi bẹ̀rẹ̀ sí máa tún lè ṣe? Ọdún wo ni mo bẹ̀rẹ̀ sí máa gbá ẹ má yẹ kí n wojú yìí òun ní pé mi bá yín gbálẹ̀. Ẹ kúrò bẹ́ẹ̀ jàre. Yorùbá ti dà wá. Dákun ṣòro owó lápò ni owó gbọ́múlé láńtà. Mo ò kọ́ wọ́n yín ẹ̀rẹ́ sọ pé tó bá tẹ́lẹ̀ tì àtàwọn tí kò lè ẹ jẹ́ pé kò wọ́n yín. Ìwọ náà ò mówó. Bàbá ẹ̀ náà tún sọ pé òun ò mówó. Agbọ́n ṣẹ́ oyin ṣẹ́. Jọ ṣé ikúnkún tọ̀run wá mú kàrà jẹ ni. Iye òkè mi. Eégún lè láàkì àkàrà kó dẹ̀ tọ̀run wá mú. Ìṣákì. Ẹ fẹ́ rí wèrè. Jàtó. Ẹni kìlò. Mr. Adékọ̀yà. Agba Yahoo wàhálà ti wà. Adé ò lè mọ́ wà. Ṣé nọ́mbà yẹn ti jáde? Ṣé nọ́mbà tí mo fún yín? Owó yẹn ìyàwó mi ló ní. Ẹ wò bí mo ṣe fẹ́ràn yín tó, ayò tí mo fún yín ẹjẹ́ mọ̀ pé kò gbà. Wàhálà dé. Ó wá kẹ̀. Bẹ́ẹ̀ lọ wò ó ni. Ẹni ọkùnrin yín rìn sí. Ayé mi tèmi bá mi. Ọ̀dọ̀ yìí ni mo sọ wí kí mo ti kọrin ọpẹ́ látàárọ̀. Wàhálà ti wà lé nìyẹn. Owó ìyàwó mi ni mo jí ni. Ayò yẹn polúkú musu o. Ayò polúkú musu. Ẹ rí i pé 3318 ni mo fún yín. 19 wọ́n gbé wa. Wèrè bàbá ẹ máa sọ̀yàn sá ni. Ẹ bá gbọ́ àsọ̀sá orí tébù tẹ̀lísì àsọ̀sá. Mo ti retí 5 million. Ṣùgbọ́n tí mo fẹ́ ṣe fún yín ni pé ẹ bọ́ owó ìyàwó yín lẹ pè. Owó ìyàwó yín. Ìtí òfin ní bínú sí eré ẹjẹ́ mi àti ọjọ́ lọ. Mo jí. Are you playing? What type of playing is this? This is playing. Ẹ jí owó tẹ̀bí ta Baba Ijebu. Owó lápò tó lọ gbà ni mo jí. Pé kémi náà sáré ṣe pápá. Dàbò ti dà ní yín o. Máyì àti o. Dégbò tó tiẹ̀ ní ọmọ buyè pẹ̀ sí. Ẹ bẹ́ẹ̀ tẹ lápò. Ẹ lọ kówó àbí ẹ bẹ́ẹ̀ ta Baba Ijebu. Ẹ tún lọ kówó lápò. Ẹ bí wèrè wo wèrè ni. You are a failure. You are a failure. You can never make it. You can never make it. You can never make it.
tó ti èyí bẹ́ẹ̀ fẹ́ wò mí ní ètò ìrìn ẹgbẹ́ you mọ̀mọ́ mú cannot nọ́mbà make lọ́pọlọ it. ni nọ́mbà tí mo fún yín ẹ̀yin lẹ jásẹ̀ nígbà tó ṣe pé inú òde gbàdúrà gbogbo ẹgbẹ́ yóò jí láago mẹ́rin ìdájí ẹ̀ sùn dáago 5 àbọ̀ ni. orin ọpẹ́ ni mò ń kọ látàárọ̀. Oh nonsense oh nonsense ẹ jẹ́ báyìí dọ́dọ̀ ìyàwó yín bóyá lè rí owó mi ìgbàjọ scope lálò fún ìyàwó yín. You think say you dey wise? owó tẹ̀sán lọ́wọ́ rẹ̀ bí 50,000 ni. 50,000 kò mọ̀ mo jí. sókè jí ni ẹ pé ẹ wà là fún ẹ pé ẹ̀yin lẹ jí owó rẹ o ṣùgbọ́n ẹ ti ṣe business pákó ni wípé pákó tí ń kó bọ̀ látòǹdó tó ti yẹ yín táyà àwájú ọkọ̀ yọ ọlọ́run ló yọ dráìfà gan tó ti yẹ yín ọlọ́run ló yọ dráìfà bá a bá ṣe wá ń ṣàlàyé fún ẹ rí i pé yóò tó fún yín lọ́dọ̀ 1,000. You can be prosecuted for that. láti ìrìlẹ̀ yìí. because iná ti wà ní ọ̀rẹ́ dì mí. iná ìwo. iná ti ń jóná lé. ṣé tí mo kọ́ tí ẹni ọ̀nà. mi tiẹ̀ mọ bí tó dóde. bàbá ayò yín ọ̀wà tẹ́ ẹ gbọ́ ayò yín ọ̀wà ẹ tó múra sí tẹ́ ẹ gbọ́ ẹ̀ nítorí. Agba Yahoo.